iṣẹ́ òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Jídé Moronfo ló ní ìròyìn ẹgbọ́ròyìn náà. Bí àjọ elétò ìdìbò INEC ṣe gbé òǹtẹ̀ kúrò lórí ìpolongo ìdìbò fún ìdìbò ààrẹ, ilé ìgbìmọ̀ asòfin ẹgbẹ́ òṣèlú tí wọ́n mọ̀ sí Auto Team lábẹ́ olùdarí Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ ti gùn lé ìwọ́de ojú pópó láti kó àwọn èèyàn jọ àti láti ta àwọn olùdìbò jí fún ìdí láti dìbò wọn fún olùdíje gómìnà lábẹ́ ẹgbẹ́ APC Sẹ́nitọ̀ Solomon Adéọlá Ọlámilékan tí ìnagijẹ rẹ̀ jẹ́ Yáyì àti gbogbo àwọn olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà lápapọ̀ nínú ìdìbò gbogbogbò tí ó ń bọ̀ ní ọdún 2027. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ètò ìlanilọ́yẹ̀ àti ìtanijí ti ikọ̀ tó ń fọn rere ìdìbò yan Sẹ́nẹ́tọ̀ Solomon Adéọlá Ọlámilékan Yáyì tí ṣe olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn láti inú ẹgbẹ́ òṣèlú APC ló gbéra sọ láti gbọ̀ngàn ìgbàlejò lẹ́gàn tó wà ní odò lẹ́gàn Ìjẹ̀bú Òde lọ sí àwọn ibi tó ṣe kókó bíi roundabout, ilé ìtura Capital, Ìbàdàn garage, Ìtòrò, Lagos garage, Ondo road tó sì parí sí Iléṣe Ìjẹ̀bú. tí wọ́n sì làwàwẹ̀ àwọn kókó ẹlẹ́ga mẹ́fà tí Sẹ́nẹ́tọ̀ Solomon Adéọlá Ọlámilékan gbé dání fún ìlọsíwájú àti ìdàgbàsókè tó fẹsẹ̀ múlẹ̀ dandan ní ìpínlẹ̀ Ògùn. À ń lo oore ọ̀fẹ́ yìí láti bá wọn tá a máa bá pàdé bá a ṣe rìn lọ láti ìletò kan sí ìletò kejì pàdé. A máa ṣàlàyé fún wọn nípa ta ni ẹni tá a gbé lọ́wọ́, kí iṣẹ́ wo ló fẹ́ ṣe fún wa l'Ogun State, tó bá ṣe tán kí là ń retí. Àwọn orúkọ báyìí ni àwọn kan tá a fẹ́ polongo ẹ̀ lénìí. Olùdarí àgbà fún ikọ̀ ìpolongo ọ̀tọ̀ Ọ̀gbẹ́ni Rótìmí Àjàyí àti igbákejì rẹ̀ sọ lẹ́kùnrẹ́rẹ́ pàtàkì ìwọ́pópó náà. We are not campaigning now, our campaign. Ṣùgbọ́n à ń jáde lọ sórí ìlú lórí títì máa sọ fún àwọn ènìyàn pé ẹ dìde, ẹ jẹ́ ká mọ̀ pé campaign ti fẹ́ bẹ̀rẹ̀. Iṣẹ́ báyìí la fẹ́ láti yín jogbo ẹ lọ. Distinguished Senator Ọlámilékan Solomon Adéọlá ẹni náà tí ẹgbẹ́ àwa bí ọ̀tọ̀ àti Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ faramọ́. Kó ní wípé kí a pe àwọn èèyàn àwọn ẹgbẹ́ wa lóbìnrin kan tún yáyà síta kó bá wa dìbò fún Yáyì for governor. Yáyì ni kó darí Ogun State ní 2027. Bákan náà ni wọ́n la àwọn olùgbé gbogbo ibi tí ikọ̀ polongo àtìlẹ́yìn fún Yáyì kàn sí náà lọ́yẹ̀ lórí àwọn àǹfààní iyebíye tí Sẹ́nẹ́tọ̀ Solomon Adéọlá Ọlámilékan ní làkà láti pèsè. Lára rẹ̀ ní ìṣàkóso tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀, ìṣirò iṣẹ́ ìríjú ẹni, mímú ìdàgbàsókè bá àwọn ohun amáyédẹrùn, gbígbé agbára ọrọ̀ ajé wọ ará ìlú àti ìpèsè iṣẹ́, ètò ẹ̀kọ́ tó yanrantí, ìdàgbàsókè àwọn ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agboola Elúfúngi ló ń jábọ̀ ìròyìn iléeṣẹ́ NTA. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti sẹ́ Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Múyè, ẹni tí ó fi ẹrú pe ara rẹ̀ lọ́mọ gẹ́gẹ́ bí olùdíje ọmọ oyè fún ìdìbò gómìnà lábẹ́ òṣèlú APC, tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àsáwọ̀ tí ó sì wà lábẹ́ ìjìyà lérọ̀ọ́rẹ́kúnlé tí ó wà lọ́wọ́lọ́wọ́. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹgbẹ́ APC Dókítà Ajíbọ́lá Bashiru ti fi léde sọ wípé bí Múyè ṣe ń fi ẹrú pe ara rẹ̀ lọ́mọ gẹ́gẹ́ bí ọmọ oyè olùdíje gómìnà lábẹ́ òṣèlú náà jẹ́ irọ́, àìfòtẹ̀tẹ̀ àti láti ṣì ará ìlú lọ́nà. Tí ó tún sọ síwájú wípé Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Múyè ò kì í ṣe ọmọ ẹgbẹ́ APC tí ó dúró re, tí wọ́n sì ti fún ní ìwé lọ́rìí rọ́kúnlé kúrò nínú ẹgbẹ́ náà láti ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2026 látàrí ìwé àpilẹ̀kọ tí wọ́n fi fẹ̀sùn kàn láti wọ́ọ̀dù rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìpókíà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà fi fún níwèé ìlọ́rìí rọ́kúnlé jẹ́ ìpinnu gbogbo àwọn aláṣẹ wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ Ìpókíà tí aláṣẹ ìpínlẹ̀ Ògùn fi ọwọ́ sí. Àjọ Jambu ti gbé ẹ̀rọ ìgbàlódé jáde èyí tí yóò mú kí àwọn akẹ́kọ̀ọ́ lè yẹ̀wò
àti láti fi àwọn èsì ìdánwò àṣekágbá ìwé girama wọn tí a mọ̀ sí WAEC sí orí ayélujára láti inú ilé kó àwọn tí ó bẹ̀rẹ̀ láti àwọn èsì tí àjọ WAEC bá gbé jáde. Àtẹ̀jáde yìí wáyé láti ẹnu alukoro àjọ jambu dókítà Fabian Benjamin, ẹni tí ó sọ wípé eléyìí yóò jẹ́ kí ó rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ nígbà tí ayélujára bá ní ìpèníjà lórí CBT. Ètò yìí wà lára akitiyan àwọn ìgbìmọ̀ aláṣẹ àjọ jambu láti mú kí ohun gbogbo kí ó yára, kí ó rọrùn, kí ó wà láàbò, tí ó sì mú àdínkù bá lílọ sí àti láti máa tò ní àwọn gbọ̀ngàn CBT. Lẹ́yìn ìgbé ayé tí ó kún fún ìmúṣẹ fún ọdún 82, ìdílé, ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re kórajọpọ̀ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé Baba Duhat Awótọ́lá Awódèmúrìn, ẹni tí ó dágbére fún ayé ní ọjọ́ 7 oṣù keje ọdún 2026. Ìsìn ìkẹyìn náà wáyé ní St. Paul's Anglican Church, Ìgbàgà, Ìjẹ̀bú-Ìmúṣin ní ìpínlẹ̀ Ògùn, tí ìsìnkú sì tẹ̀lé ní ilé rẹ̀ níbi tí wọ́n ti fi eérú fún eérú, èèpẹ̀ fún èèpẹ̀. Ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ síwájú sí i. Dídé ọmọ ọdún 82 jẹ́ nǹkan ayọ̀ léyìí tí èèyàn dùn nílé lórí. Fún ti àwọn mọ̀lẹ́bí olóògbé Pa Duhat Awótọ́lá Awódèmúrìn, ó jẹ́ ìgbésí ayé tí ó nítumọ̀ léyìí tí bàbá òun mí ìmí gbẹ̀yìn ní ọjọ́ 7 oṣù keje ọdún 2026. Ayẹyẹ ìsìn ìkẹyìn ni ó wáyé fún ní ilé ìjọsìn St. Paul Anglican Church tí ó wà nílùú Ìgbàgà, Ìjẹ̀bú-Ìmúṣin, ìpínlẹ̀ Ògùn, níbi tí wọ́n ti ṣàdúrà fún òkú olóògbé náà. Nínú wàásù alàgbà ilé ìjọsìn ọ̀hún tí í ṣe Reverend Olúwadámiláre Ọpẹ́, ó rọ àwọn ẹlẹ́sìn Kristẹni láti túbọ̀ máa ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run kí wọ́n sì lo ìgbésí ayé tó dáa nírètí wípé wọ́n ṣèdájọ́ wọn ní ọjọ́ kẹyìn. Lẹ́yìn ìjọsìn, wọ́n pe òkú Pa Duhat Awótọ́lá Awódèmúrìn lọ sí ilé rẹ̀ níbi tí àwọn mọ̀lẹ́bí, ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ti kórajọ níbi tí wọ́n ti fi irúfẹ́ èròpẹ̀ fèrúpẹ̀. Ayẹyẹ ètò ìsìnkú yìí ò ṣaláì tẹ̀síwájú ní pápá ìṣeré ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ìgbàgà Community School ní Ìjẹ̀bú-Ìmúṣin, níbi tí àwọn mọ̀lẹ́bí ti yẹ́ àwọn àlejò wọn sí. Àwọn ọmọ olóògbé ọ̀hún, àwọn ọmọ àti àwọn àna wọn ò ṣaláì sọ̀rọ̀ nípa olóògbé Pa Duhat, níbi tí wọ́n ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Kristẹni tó dáńtọ́, olódodo àti olùfọkàntán èèyàn, lẹ́yìn tí wọ́n sọ wípé ipa rẹ̀ àti ìjànà rẹ̀ ò ní parẹ́ nínú mọ̀lẹ́bí. Bàbá mi jẹ́ oníwà tútù, onírẹ̀lẹ̀. Bàbá mi jẹ́ ẹni tó máa ń kó ẹbí àti ọ̀rẹ́ àti ọmọdé àti àgbà tó ń kún wọn mọ́ra. Ó jẹ́ bàbá tó láàánú, ó jẹ́ bàbá tó ní respect, ó jẹ́ bàbá tó yẹ pé ó wà humble, ó jẹ́ bàbá tó yẹ pé ó lè kó yàn mọ́ra. Wọ́n jẹ́ bàbá tó dá sí wa, bàbá tó ń tọ́jú ọmọ, bàbá láàánú, bàbá tó jẹ́ pé kì í fọmọ rẹ̀ fúyà jẹ, wọ́n dẹ̀ máa ń wò wá ní gbogbo ọ̀nà. Àwọn ọmọ, ará, àwọn mọ̀lẹ́bí àti àwọn àlejò tó wà níbẹ̀ wá fi ẹsẹ̀ rájú fún ìmọ̀rírì ìgbésí ayé dáadáa tí bàbá wọn ń lò. Ìyàwó, ọmọ obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn àna àtọ ọmọ ni olóògbé Pa Duhat Awótọ́lá Awódèmúrìn fi sílẹ̀ sáyé lọ. Láti lè ṣe NT Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. Oníyàn ṣeun, ọlọ́bẹ̀ ṣeun, gbogbo ẹni tẹ́ bá fẹ́ jẹ́ àdúgbò lọ́wọ́ yín. Wọ́n bá ròyìn tání fún lálẹ́ inú ìjà pàdé ńlá nípò rẹ̀ ọ̀fẹ́ Olúwa kó tó dìgbà náà ká sùn rè ó dàárọ̀.